ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin màmá mi bàbá mi nílé àti lóko èmi ọmọ yín Olúwatóyìn àyà púpọ̀ lánàá ni mo tún dé ẹ̀yin kan wà ní ìkóríta kò yé mi mọ́ ó dà pọ́nà dí ó dà pé kò sí nǹkan kan mo tún ti mú ọ̀nà àbáyọ kan wá tẹ́ ẹ lè lò tí mo sì mọ̀ pé ìyanu máa ṣẹlẹ̀ tẹ́ ẹ bá lò pẹ̀lú ìgbàgbọ́ ṣùgbọ́n ẹ wò ó kẹ́ ẹ tó lo iṣẹ́ yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń yòdì ẹ kọ́kọ́ lọ parí ìjà pẹ̀lú àwọn tẹ́ ẹ ń bá jà àwọn tí ẹ sọ pé ẹ ní dáríjì ẹ dáríjì wọn ọ̀gá tó ṣe yín níbi ẹ dáríjì wọn ẹ̀gbọ́n yín ni àbúrò yín ni wọ́n ṣẹ̀ yín ẹ dáríjì wọn kó lè ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ nǹkan kékeré la nílò ọ̀pọ̀lọpọ̀ àfojú tẹ́ńbẹ́lú mu ṣùgbọ́n ẹ rí pé ó máa ṣiṣẹ́ ṣùgbọ́n èyí tí ẹ bá sọ pé ṣúgà lásán ṣóun lọ́nà àbáyọ ó dá mi lójú pé ẹ máa fi àdúrà ránṣẹ́ sí mi ẹ dẹ̀ máa súre fèmí náà ẹ dẹ̀ fi nǹkan ránṣẹ́ sí mi ṣùgbọ́n ẹ gbọ́ ìgbọràn sàn ju ẹbọ rírú lọ yọ́nú sí gbogbo èèyàn jẹ́ kí inú ẹ mọ́ sí gbogbo èèyàn má di ẹnikẹ́ni sínú kí la wá fẹ́ lò lónìí gan tí mo ní mo mú wa o ọ̀nà àbáyọ tòní ọ̀pọ̀lọpọ̀ kan mọ̀ nípa ṣúgà ni wọn ò mọ agbára tí ṣúgà ní agbára tí ṣúgà ní ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn kì í dẹ̀ ṣe eré ọmọdé lásán àwọn èèyàn máa ń pè ṣúgà kí ni ṣúgà ní ṣúgà lágbára gan ó jẹ́ bí idán fún ẹni tó bá mọ̀ wúlò rẹ̀ tá a bá ti wá ṣúgà ó lè jẹ́ white ó lè jẹ́ kọ́lọ̀ tó bá jẹ́ lọ́dọ̀ tiẹ̀ ṣùgbọ́n èmi like láti máa lo ṣúgà funfun fún ètò àdúrà ju pupa lọ tàbí brown tẹ́ ẹ bá ti wò ṣíbí kan péré lẹ nílò láti bù nínú ẹ̀ ṣẹ́ ti rí tẹ́ ẹ bá ti bù ṣíbí kan yìí ẹ bù sí àtẹ́lẹwọ́ yín báyìí tẹ́ ẹ bá ti bù sí ẹ wá bẹ̀rẹ̀ sí ní béèrè ohun rere gbogbo tẹ́ ẹ fẹ́ èmi lágbájá ọmọ lágbájá kí n rọ́nà gbégbà kí n rí bá ti ṣe kí ọ̀nà má dì mọ́ mi mọ́ àwọn tó kórìíra mi kó bẹ̀rẹ̀ sí í fẹ́ràn mi níbi tí ire mi wà ní gúúsù láríwá ní ìlú oòrùn kan máa fi wá mi rí àwọn tó láwọn ò fẹ́ rí mi mọ́ kó bẹ̀rẹ̀ sí ní wá mi kiri kó bẹ̀rẹ̀ sí ní ṣe mí lóore ọmọdé kó ṣe mí lóore àgbà kó ṣe mí lóore ọkùnrin kó ṣe mí lóore obìnrin kó ṣe mí lóore tí bá ti gbójú sókè kí n máa rí ìrànlọ́wọ́ tí bá wọ̀ tún kí n rí ìrànlọ́wọ́ tí bá wò sí kí n rí ìrànlọ́wọ́ tí bá wò wájú kí n rí ìrànlọ́wọ́ tí bá rẹ́yìn kí n rí ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ bá ti gbà bẹ́ẹ̀ dáadáa ẹ wá mú tíntín nínú ẹ lè fi sínú tíì yín ẹ lè fi sínú kóòkì ẹ lè fi sínú drink ìyẹn lẹ máa mu ṣùgbọ́n èyí tó kù ẹ wá pọnmi sínú ike ìwẹ̀ bọ́kẹ̀tì kan ẹ̀yin tó yẹ báyìí níke ẹ lọ ra ke bọ́kẹ̀tì kan ẹ wá omi sínú ẹ wá da ṣúgà yìí sínú tí ẹ bá ti da ṣúgà yẹn sínú ẹ wá mì sí ẹ̀pọ̀ make sure pé ṣúgà yẹn parẹ́ mọ́ omi yẹn dáadáa ẹ wá ka psalm 27 àti psalm 91 sínú psalm 27 and psalm 91 2791 òun lẹ máa kà sínú tí ẹ bá ti kà sí lẹ́ẹ̀mẹ́ta ẹ wá gbé omi yẹn lọ lé ìwẹ̀ ẹ fi wẹ̀ láti orí yín títí dé àtẹ́lẹsẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń wẹ̀ ẹ máa dárúkọ ara yín èmi Olúwatóyìn pópó ọlá kí n rí bá ti ṣe kí n rọ́nà gbégbà ọmọdé ayé kó yọ́nú sí mi àgbà ayé kó yọ́nú sí mi ọkùnrin kó yọ́nú sí mi obìnrin kó yọ́nú sí mi gbogbo àwọn tí mo ti ṣẹ̀tọ́ láwọn ò ní dáríjì kó bẹ̀rẹ̀ sí ní dáríjì mi ire mi ní gúúsù kó máa wá mi wá ire mi nílẹ̀ oòrùn kó máa wá mi wá ire mi ní ìwọ̀ oòrùn kó máa wá mi wá ọmọdé kó fẹ́ mi àgbà kó fẹ́ mi kí n dẹni àpẹ́sìn láwùjọ kí n dẹni àtẹ́wọ́gbà láwùjọ tẹ́ bá ti gbà bẹ́ẹ̀ tán ẹ fomi yálẹ̀ ẹ jó gbẹmọ yín lára ẹ má nù kúrò ẹ kàn fílẹ̀ sára yín tó bá ti gbẹmọ yín lára ẹ lè wọṣọ ẹ lè jáde bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹlòmí asọ́fà ṣára òun ò ní máa ṣára òun tó o lè lo ike omi kan kó o túbù sára tó o bá wù kára rẹ̀ á máa ṣùgbọ́n ìwọ tó o rán yàn wọṣọ lé bẹ́ẹ̀ kó o jáde ó dẹ̀ wá dáa kẹ́ ẹ ṣe ní àárọ̀ kùtù kó tó di aago 12 ọ̀sán ìlú bí yòówù tó wà before 12 p.m. make sure you use it if I were you will do it as early as possible early in the morning before talking to anybody. It is too effective if you use it that way. Use it early in the morning. A spoon of sugar. Pray on it with Psalm 27 and 91. Ask for every good thing you want from people. After that, take a pinch of sugar in your tea or drink that you can drink. Read Psalm 27 and 91 in the water. Pour the remaining sugar in the bucket of water. Use it to bath. After when you are bathing, mention your name. Pray very well with all your heart. But don't forget, the only taboo for this work is for you to free your mind with everybody. If you don't free your mind, it won't work. Don't fight anybody and never keep malice with anybody. I believe you will have your testimony. Try it. That is the solution for today. When you use it, you will share your testimony. God bless you. If you want to receive my audio,
or you want to receive my music, you can use this number 09036008273. I call it again 09036008273. Maybe Orisha Yanu or the first send the message to me, chat me on that line. I will read it and I will share your testimony. God bless you. But please make sure you share this video. Save some soul. Please, I'm begging you. Biko, share it. Love you guys.